You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Popular veteran actor Taiwo Hassan, otherwise known as Ogogo, has stepped out to reveal certain things about the country and leaders. He said many don't pay bride price even as rich they are. We can't rely on government for everything, that those churches, mosques and banks should be able to provide for people under them, comparing Nigerians to abroad churches, and how they call them to share food and stuff using their offering money. He said he is happy that he's a Yoruba man, adding that Bishop Ajayi Crowther said it then too, that he has come back to his country, Yoruba country. God knows everything. Many rich men in his locality, including him, provided for the poor in his area. He gives thanks to Yinka Gbesi Ojora. If there were people like him, that during the lockdown, he saw how he called the people of his town and told them to line up to receive package. More than 3,000 people coming every day to receive food and money. Ogogo said Yinka Gbesi Ojora would kill 4 cows every day just to make the poor not to go hungry. 80-years-old Owolabi Batola, who is an honorable, he provides for them there in his area. Taiwo also remembered 30 years ago when this man brought a tank of kerosene when it was very cost. Anybody created to do good will do good. He thanks the man very much for what he has done. He also thanks and prays for some top people who did good things for the people in this deadly pandemic. Ogogo additionally said how the rules of the regulation of the government affect Nollywood actors and actresses in this COVID-19. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ wò mí, mo kí gbogbo ọmọ Nàìjíríà àti pàtàkì tó kéde nílé ní lókè òkun lẹ́yìn òdì kí n pé ẹ kú àárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú gbogbo ìgbà. Ẹni ọjọ́ ajé, ajé àfilé wa ṣe lé o, a fi òdòdó wa ṣe òdòdó, a fi gbogbo ibi tábà wà a fi ṣe lágbára lọ́wọ́ wa. Kí gbogbo wa pé àpótí ogun coronavirus tó ń jà ràn àní nípínlẹ̀ o, àní nípínlẹ̀. Nǹkan kan ni ó dùn mí jù láyé tí mo lè mọ̀ kó máa dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìná ọ̀bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jáde tó ń ṣe dáadáa fún aráàlú náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń jáde tó ń ṣe dáadáa fún aráàlú. Àìmọye báǹkì ló wà ní Nàìjíríà yìí o. Check pé every branches wọ́n mọ customer tí wọ́n ní to render a little help fún àwọn customer kọ̀ọ̀kan they cannot do it, including àwọn tá à ń sanwó gan fún àwọn insurance company tẹ́pọ̀ owó gan lásán là kàn sọ fún wọn. Gbogbo nǹkan láyé náà ìjọba lè fẹ́ kó ṣe, ìṣèjọba ò ṣe tiẹ̀ ní. Tá a bá ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa wò náà. Gbogbo àná ọba ẹjọ́ sọ iye èèyàn mélòó nínú wa ló sanwó orí, mélòó nínú wa ẹlòmíì ò san kọ́ bọ̀ ní bó ṣe kó bílíọ̀nù tó kó jọ tó kó pọ̀ ní wọn ẹlòmíì ò san rí. Àìmọye Sàlátù ló amẹ́nà àtọ́ náà ọmọ ẹgbẹ́ they cannot do a little help fún àwọn ọmọ ẹgbẹ́ àti wọn tó wá ń ṣe Sàlátù lábẹ́ wọn. Ṣé àwọn eré táwọn sọ yìí ṣé wọn ò dáwó ní every Sunday tó wá ń ṣe Sàlátù àbí churches wọn àbí àwọn tó ń sọ wọn fẹ́ ṣé wọn ṣe? Àìmọye churches la rí nílùú òyìnbó náà tí wọ́n fi hàn wá tí àwọn èèyàn line up lọ báyìí tí wọ́n á gba oúnjẹ ń bẹ̀ bá a ṣe ń rò pé bẹ́ẹ̀ àbí tálíkà wà níbí bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ òyìnbó, ó wà lọ́dọ̀ òyìnbó dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Inú mi máa ń dùn ní gbogbo gbàgbé sí ayé mi èpè ọmọ Yorùbá ni Ọlọ́run dá mi sílẹ̀ Yorùbá, ó dá mi sínú Yorùbá. Bishop Ajayi Crowther nínú ìwé kan nígbà tó dé láti ìlú tó ti lọ ṣerú, ó ní I come back to my country, Yoruba country. Bó ṣe dárúkọ ènìyàn nígbà náà lọ gbogbo nǹkan láyé òye ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba
làwọn náà ṣe dáadáa olówó ládùúgbò. Ẹ wo community tí mo wà lásán ọ̀yà ọ̀dù ní gbogbo ń bí wọ́n dáwó jọ wọ́n wá lọ ra nǹkan àwọn náà fàbẹ̀ sí lọ sí ojúlé bá ara wọn ní mí ètò jẹ́ pàtàkì mi mo ṣe. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kábíyèsí Ọ̀jọ́rá sí gbogbo ọba pátápátá wọn bá dàbí tí mi mọ bí ìlú ṣe máa rí o kò ń ṣe pé bá wọn ní ohun tí mo fojú mi rí ni during the COVID period kó tó pé wọn lè fi a little bit plan lórí ẹ̀ a rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe fún wọn aláàbò wọn máa lánàá báyìí fẹ́ máa wọ̀ bí 3,000 more than that máa gbóúnjẹ tó máa gbà wọ́ ó tún di àsìkò àwẹ̀ the same thing happen màálù mẹ́rin lójoojúmọ́ mo wá wò pé ìgbà bẹ́yìn àti owó labí bàtọ́là ṣé ẹjọ́ rò ó pọ̀ ni pé màálù mẹ́rin la máa pa everyday kò sẹ́ni tó máa dé fírímà bí ọlọ́tọ̀ àdébí tí owó labí bàtọ́là tó wà sí òní mọ̀ ẹ́ pé yes ẹni náà ṣé òun nìkan ló máa kọ́ṣọ́ nẹ́rẹ́bù ni àbáyé mọ iye ọdún lébùtà ní káàkiri ní Milan ní Ireland dóò kò jọ mí lójú o he has been doing this for quite a long time láyé ìgbà kan rí ti kerosene wọn lọ́dún náà lọ́hùn ọ̀nà yẹn jìn almost 30 years back now bí wọ́n ṣe máa fi táǹkàrù kerosene káàkiri àdúgbò ní tí oníkàlùkù máa gba oní 10 litres ní 5 litres pé ẹ máa fi dáná lé kò fẹ́ yẹn ká fún wọn. Going to 80 years old now gbogbo ohun tí bàbá yẹn ṣe láti ìgbà yẹn ó sì tún continue ó yìí ṣe lọ kò dẹ̀ sí nínú ìjọba mọ́ kájà wá sọ pé bẹ́ẹ̀ owó kan ni wọ́n kó fún gbà yẹn náà ṣé wọ́n yẹn náà wọ́n ti tó lọ tọ́wọ́ tó yẹn ni ẹni tá a dá pé kó ṣe dáadáa ó máa ṣe dáadáa o èèyàn tá a dá wípé kó ṣe dáadáa láyé yìí ó máa ṣe dáadáa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ mo tún ọpẹ́ mo tún dá màmá dá ọ̀rẹ́ ta ni nǹkan tí èèyàn bá ṣe tó bá jọyàn lójú dandan ní kéèyàn sọ fáyé dandan ká sọ fáyé àdúgbò tí mo gbé láti fẹ́rí mi ni I'm almost 50 years in the clinic àdúgbò tí wọ́n bá wà láti 1971 it's no joke so mo ti mọ kò sí ìjọba àtológun àti ti ẹyin civilian tí mi bá lò gbà lébùtú mẹ́ta tí a lè sọ pé bẹ́lẹ̀ ìṣiṣẹ́ ni bí oníkálukú ṣiṣẹ́ kí ọlọ́ọ̀bá lájọ pé ó fi ìwà wọn kí ó fi kẹwọn mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun that's our honourable ní Yabambi jẹ́jẹ́ Jimoh at the same time mo dúpẹ́ lọ́wọ́ òun náà mo tún dúpẹ́ lọ́wọ́ ọmọ bàbá mi Imam olówó òun náà ṣe gbúgbúlé ìyá mẹ́fà ọjọ́ òdodo ilé house ni ọjọ́ òdodo bẹ́ẹ̀ gbogbo àwọn ìlú oríṣiríṣi báyìí ẹ̀lọ́ sóṣòdì ẹ̀lọ́ wọn tẹ́m ṣíṣe tí wọ́n lẹ́nu àpọ́wọ́ tó máa pẹ́ ṣiṣẹ́ àwọn ohun ìrí náà ó ṣe a lot of things tẹ́ pé wọ́n páàkì mọ́tò tírélà kalẹ̀ rẹ lọ́rẹ́rẹ́rẹ́rẹ́ pẹ̀lú owó ni ẹ̀tún wọn lọ sáré mọ̀ṣọ́ the same thing Senator Adéọlá ìyẹn ojúlé sójúlé báyìí ni ẹ̀yin mẹ́rin lẹ́wà mi báyìí iye báyìí rè á ní láti dárúkọ tó pẹ́ẹ́pẹ́ ẹ̀ máa lọ fi rókò ní lẹ́lọ́la ọlọ́run ní kó bá wa ebi tẹ́ ti mú ogbó ohun tẹ́ ẹ náà yìí Olódùmarè á fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò ẹ̀mí ṣàṣetì o ìdílé tó táwa náà ní gẹ́gẹ́ bí oníbàárà làwa náà ṣáà lọ́fíìsì oníbàárà tó di kọ́ ni wá wọ́n sọ pé ìjọba ń ṣe ìkíní kan lockdown our own profession is totally knock out mo fẹ́ kẹ́ mú yẹn dání totally knock out pátápátá ní tiwa gbogbo òfin tó ń ṣe pátápátá kò sí ọ̀pọ̀ tó fi fọ wa social distance tó ń sọ́n pa ẹ̀ ó ní ṣé afẹ́ṣẹ́ ní tọkọtìyàwó sìn ṣé tọkọtìyàwó ní súnmọ́ra wọn ní láti bára wọn sọ̀rọ̀ àbí wọn ní bá wọn sọ̀rọ̀ àbí wọn ní bá méjì wọn sọ̀rọ̀ àbí ìyàwó ní wá kí wọn tí wọn ní gbogbo kò sí pé akọ̀tẹ̀ ẹ̀fẹ́ shoot lásán ìgbọ́n àwọn kúrò wa lásán ti lọ bẹ́ẹ̀ almost 12 káma ti sọ àwọn artist náà fẹ́ wà lórí set
ṣe ni pé ọlọ́run nìkan ló lè fi mọ́lẹ̀ rẹ̀ hàn wá ọlọ́run àgbàlá ń lọ òun lọ́ba tó ń ṣe pọ̀ lánàá ní kẹta ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé ó ń ṣe lẹ́nu ó máa padà ṣe lọ́la ibi àárọ̀ ìdí ẹ̀sùn ibi alẹ́ ibi gbàkúgbà kò ní fi pa alágbá ọlọ́run torí pé kí ni ọ̀nà tó ní kálukú ń gbà báà náà ṣe wà imam ni wá pastor ni wá the same message pé wọ́n jọ ń pass across ìyẹn bá ti wá tó ju ti àwọn imam àti pastor lọ in the sense pé the only people that you stand before them nìkan lè ń bá sọ̀rọ̀ nígbà náà lọ everything tá a bá ṣe wà gbogbo àgbáyé ló máa wò ìlú tí ìyá aláya mi ò dérí tí bàbá ńlá ìpọ́nrẹ́ bàbá mi ò dérí wọ́n ń wo mi ń bẹ̀ wọ́n mọ ohun tó gbogbo lé ní tẹ́mi kò lè tí ì débẹ̀ tí ò lè láìpẹ́ kí n dé lómi tí máa fi jáde láyé. ẹ wo àdúrà tèmi fún yín yẹ pé gbogbo ohun tí yẹ kó fẹ́ tó ń bá ẹ nínú jẹ́ èní ní kọ́ lọ́wọ́n bá kó fàwé ẹ̀yà o gbogbo tí ẹ fi dùnnú ń kójọ ẹ mọ́ gbé ta tẹkùntẹkùn sùlẹ́jà lálẹ́ wa lè kíra mi ò ní fìlera lórí ayé mi sùlẹ́jà lálẹ́ wa lè kíra mi ká má fi ra lórí ayé wa ká má fi ra. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.